ò bá sí nínú kádàrá ọkọ ẹ̀ pé yóò fẹ́ yàwó lé ẹ̀ kò ní fẹ́ yàwó lé ẹ̀ tí wọn náà bá enable ẹ̀ o tó bá jẹ́ enabler tọ́dúkọ ẹ̀ ò dẹ̀ kí ń ṣe ẹni tí máa ń kóbìnrin go and rest your mind fọkàn ara ẹ̀ balẹ̀. Even bí mo wà yìí I have a lot of Muslims tó yẹ pé they are monogamist gan. So gbogbo àwọn tí wọ́n irú Chris tó ń ṣe yamayama yẹn then the other pastor tó náà introduce ìyàwó tuntun yẹn that one is not enough for you to be panicking your mind. Gbogbo àwọn loopholes àwọn potholes tó bá feel pé tó gidi bá lanu aláǹgbá wọbẹ̀ dí gbogbo potholes and loopholes tó bá fi sínú ilé ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó bá mọ̀ ń gbóbò pamọ́ má gbé òbò pamọ́ tó bá mọ̀ ń rí ọkọ fín gbogbo wà burúkú yẹn wá gbogbo ẹ̀ bọ́lẹ̀. Ṣó ti gbọ́ mi fine gbogbo ẹ̀yin tí ẹ ń wá sí Christianity kì í ṣe pé bóyá torí ẹ nífẹ̀ẹ́ Jésù kì í ṣe torí ìgbàlà lẹ ṣe wá you come to Christianity because you think pé ìyàwó kan náà máa ń fẹ́ ń bẹ̀ ṣojú yín ti là nísìn Ọlọ́run ò fẹ́ nìkan kan níye nọ́mbà ìyàwó tí ó fẹ́. Ṣó ti gbọ́ mi so oníyẹn nísìn gbogbo yín báyìí if you are coming to Christianity come because of the love of Christ and because you love your soul and you need salvation and there is no salvation any other way except from Christ. Ṣùgbọ́n tó bá ló ń bọ̀ nítorí pé ìyàwó kan náà máa ń fẹ́ ń bẹ̀ kò síbi tó kò Ọlọ́run ò sọ iye ìyàwó tá a fẹ́ fún wa. Ṣó ti gbọ́ mi therefore má tanra ẹ jẹ tó bá ti lọ́kọ dó tọkọ rẹ ṣe dáadáa sí tọ́jú rẹ̀ mọ́ wùwà burúkú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin máa ń fi òpè tẹ́ bá ń bọ́kọ yín sùn ẹ̀ ń ṣọkọ yín favour ni ẹ̀ ṣe ń favour right ẹ̀ ni. Lọ́jọ́ sí tá à ń ṣàwàdà pé àwọn tán bá ti ń gbóbò pamọ́ wọn ní gbowó ọbẹ̀ tá ń fọ̀rọ̀ yẹn ṣàwàdà àwọn àníyàn ṣé ò yẹ káwọn gbowó òbò wọn ní wọn ìgbowó òbò aṣẹ́wó ní mọ́ ń gbowó òbò ẹni tán ti fẹ́ ìgbà tán ti fún dádì ẹ ní dáórì ẹ wọ́n ti rà ẹ́ nìyẹn wọ́n ti sanwó orí tán bá ní orí òun ló make-up èèyàn ẹni tápá bá ń dùn tẹ́sẹ̀ bá ń dùn ó sì lè gbélé ayé bẹ́ẹ̀ yọmọ wá ní ìjì ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá lórí ẹni yẹn ò sí mọ́ nìyẹn tó tán bá náà ti sanwó orí they have sanwó gbogbo ara ẹni. Ṣó ti gbọ́ mi so ò lè sọ pé bóyá nítorí nǹkan kan wàá gbóbò pamọ́ the man has paid for your òbò ó ti san fún bàbá rẹ and it is once and for all so tó ṣe ń gbowó òbò yẹn aṣẹ́wó ní mọ́ ń gbowó òbò tàbá àwọn olóbò promo tí wọ́n ń dó ọkọ tí ò tí ì fẹ́ wọn tí wọ́n abẹ́yàn tí wọ́n ń wá ní tí ó gbọ́ bùkátà náà mọ̀ ta òbò gbowó ìyàwó léèkì ń gbowó òbò ọkọ ẹ ti sanwó òbò ẹ fún dádì ẹ àfi tí wọ́n bá fi ọ ní ṣùlọ́kà so wá rówó ọbẹ̀ ló lè gbà ṣùgbọ́n ìyàwó tí ó bá gbowó ọbẹ̀ kì í ṣe ètò gbóbò pamọ́ tílẹ̀ wàá mọ́ tó wá ní afẹ́ ṣe bẹ́ẹ̀ ìwọ́gun ò ní lè béèrè owó ọbẹ̀ just to mo kàn ṣe update yẹn just to laugh it off ni so gbogbo ẹ̀yin tẹ́ ń gbóbò pamọ́ ẹ tètè ṣí òbò lẹ̀ yàtọ̀ fún òbò gan ìwọ tó bá ń hùwà abú tètè wá wẹ̀ bọ́lẹ̀ tó bá ti scrutinize tó ti study tó ti critically examine ọkọ ẹ tó ti rí pé one of the best lórí igbá ni tó bá fi tàfàlà tẹ́lòmíì bá fẹ́ bó o bá pariwo jù bẹ́ẹ̀ lọ at the end of the day ẹ padà jọmọ́ pín fẹ́ náà ni nígbà tọ́rọ̀ sí ṣẹlẹ̀ tí gbogbo wa rojọ́ táwa kan tiẹ̀ sọ pé kókó ń bẹ̀ gan wàhálà ti pọ̀ jù ẹ dákun sóníkálukú ò tí mọ́ pákó ẹ̀ nísìn bẹ́ẹ̀ ni so tí ò bá sí nínú kádàrá ọkọ ẹ pé yóò fẹ́ ìyàwó my dear sister fọkàn ara ẹ balẹ̀ ọ̀kan lọ́wọ́ ọkọ ló máa ń wo obìnrin ṣó ti yé ẹbẹ́ yẹn so òun dẹ̀ ni ìmọ̀ sábà ń fobìnrin lọ́kàn balẹ̀ jù tó bá jẹ́ kan lọ́wọ́ ọkọ òun ni gbogbo obìnrin máa ń fẹ́ kò sẹ́ni tó fẹ́ orogún bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé òforogún my dear sister ọwọ́ ẹ̀ ló wà anybody tó bá ti feel pé is getting too close to your ọkọ try as much as possible to find out what is happening around them and ìwọ náà ìwà burúkú tó bá ń wù wá wọ́ ẹ̀ bọlẹ̀ ẹni tó bá ti mọ̀ pé ò lè respect má fẹ́ ẹni tó bá ti mọ̀ pé ò lè pọ́nlé please má fẹ́ bẹ́ẹ̀ ni torí tó bá rọ́kùnrin fín tó bá lọ bòmíì tán pọ́nlé ń bẹ̀ ibẹ̀ ló máa jòkó sí o ó máa gbò ó máa di Mario síbẹ̀ ni sà kò dẹ̀ sẹ́jọ́ kankan tó máa rò pátápátá wọn á parí ẹ̀ wọ́n á ní kó ní kálukú maintain space ẹ̀ náà ni bó bá relé babaláwo ọkàn máa dìyàwó babaláwo ni kò sí nǹkan kan tẹ́nibọ́dì máa ṣe sí so ẹ dákun má wulẹ̀ pánìkì ẹ̀mí ara ẹ tó o bá ti jẹ́ pé ìwọ nìkan lọkọ ẹ fẹ́ ṣe dáadáa sí má rí òbò bí pé òun ṣe ọkọ lóore o ò ṣẹ́nibọ́dì lóore ara ẹ ló ń ṣe lóore torí tó bá hùwà burúkú tó bá fẹ́ yàwó lé ẹ kò sí tó ṣe sí ṣó ti gbọ́ mi tí ò bá sí nínú kádàrá ẹ̀ kò ní fẹ́ mi ìwọ nìkan náà ló máa fẹ́ even tó fi máa darúgbó
there are a lot of monogamous Muslims and they are faithful tèmi mọ̀ most àwọn ọkùnrin tán fẹ́ àwọn méjì mẹ́ta kádàrá ló fà á many of them àwọn ìyàwó tán fẹ́ lákọ̀ọ́kọ́ yẹn gan-an ṣe sábàbí tí mi fi wọlé mi lè guarantee girlfriend bóyá ó ní girlfriend àbí ó ní girlfriend I might not be able to guarantee that ṣùgbọ́n ìyàwó mi tó bá ṣe dáadáa sókùnrin ó ṣeéṣe kó má fẹ́ yàwó ọkùnrin onídé ń fẹ́ yàwó mi bùkátà níyàwó jẹ́ fún wọn especially ẹni tí ó bá wà financially sound so tó bá ṣe dáadáa tó ṣe yẹ kó ṣe òun ní orogún but tí ó bá jẹ́ wípé ẹni tí ìyàwó mi ò wù fẹ́ ni ó máa born nínú mind ẹ̀ ni ó máa jẹ̀yà yẹn nínú ìrora yẹn nínú ọkàn rẹ̀ bóyá kò lówó tó lè fi fẹ́ yàwó mi is a problem ṣùgbọ́n ní ti pé girlfriend mo lè má lè guarantee yẹn because sexual nature ọkùnrin àsọ̀ọ̀sọ̀ tán ni is very complex ní ti pé girlfriend ṣùgbọ́n when it comes to ìyàwó pé kó gbéyàwó mi wọlé ní ṣùlọ́kà tó bá ṣe dáadáa tó bá níwọ̀n bá kò sẹ́ni tó pé tán but most ọkùnrin tó di polygamist lẹ́ni it is never in their dictionary condition ló fà á so instead tẹ́ fi ń ronú tẹ́ fi ń panic yẹn díẹ̀ mú mi ti kún pé ìgbà táwọn pastor wá ń ṣe báyìí mélòó wá you see pastor is a human being too every one of us when we generalize every human being tọ́lọ́run dá tó jẹ́ ọkùnrin irrespective of ẹ̀sìn tó ń ṣe kò síbi tọ́lọ́run ti sọ iye ìyàwó tá a fẹ́ fún wa a man shall leave his father and mother yẹn is talking about intimacy once at a time and he's also talking about the fact that intercourse should happen between one woman and one man at a time o lè ní àwọn méjì kó kó àwọn méjèèjì sórí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀kan náà ìtí bẹ́ẹ̀ yẹn ń sọ nìyẹn bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn lórí láìlè ẹlòmíì báyìí oṣù méje kò ní gbà fọ́kọ ọdún kan ọdún méjì nínú ilé kò ní gbà fọ́kọ ọmọ afẹ́yàwó lé ẹ my dear sister kò sí ní tó ṣe sí àwọn obìnrin tí ń gbọ́n náà ní ìsìn kò sóbìnrin kankan tó fẹ́ mọ́ fi rẹ̀ ṣe girlfriend ọkùnrin kan bẹ́ẹ̀ ni ìwọ tó bá ń hùwà burúkú gbàdúrà àkọ́kọ́ ẹ má bá ẹnì kankan pàdé tó jára orí péèjì mi tàbí èèyàn bí irú èmi báyìí torí mi ò lè bá yàn ṣàlè mi ì lè yàn lè mi ò dẹ̀ lè ṣàlè fún yàn kankan I'm telling you ìyàwó ni mo máa ṣe mi ò dẹ̀ ní ṣe zìnà tí ń fi fẹ́ ọkọ yẹn gbàdúrà àkọ́kọ́ ẹ mọ́ bá irú èmi pàdé gbàdúrà àkọ́kọ́ ẹ mọ́ bá àwọn ọmọ oníranù yẹn pàdé ṣó ti gbọ́ tó máa ṣe pay as you go fún wọn máa fòbó wọn ṣe business fún irú àwọn yẹn kó mọ̀ bá wọn pàdé kó mọ̀ dó wọn kó dẹ̀ mọ̀ padà wálé ṣùgbọ́n tó bá bá ẹni tí orí ẹ̀ pé tó mẹ̀tọ́ ara ẹ̀ tó mọ ìyá ara ẹ̀ tó ní dignity pàdé tó bá ti ṣèwádìí tó ti rí pé ọkùnrin gidi ni ìwọ lọ́mọ yìí ẹ̀ yóò fẹ́ ṣèyàwó ni o n tí sì máa dùn obìnrin nìyẹn bẹ́ẹ̀ ni yóò fẹ́ ṣèyàwó ni babaláwo tó máa bẹ́ẹ̀ ṣoògùn yẹn ẹjọ́ máa rìn wọgbó lọ ni yẹ́ẹ̀ torí jẹ́jẹ́ mi mo jòkó tó wá fẹ́ mi ó sì ti rí ẹ ńlẹ̀ ó mọ̀ pé òun ní ẹ kó tó fẹ́ mi ṣó ti gbọ́ mi my dear sister you don't have to panic your heart tó bá wá ṣe gbogbo ohun tó yẹ kó o ṣe jẹ́ bí obìnrin tó tún wá fẹ́ mi ó mọ̀ wípé n tó wù ló ṣe ṣùgbọ́n pé kẹ́ mọ̀ jókòó kẹ́ mọ̀ ṣe kẹ́ mọ̀ ronú pé èyí táwọn pásítọ̀ sì wá ń fẹ́ yàwó báyìí mélòó wá ní ẹlòmíì wà tí ò pásítọ̀ tó dẹ̀ jẹ́ wípé ní ìyàwó kan náà ló máa fẹ́ tí ò pásítọ̀ gan tó ní discipline ẹni tó dẹ̀ fẹ́ yàwó a lè stigmatize ẹ̀ some of them wọ́n fẹ́ ìyàwó because pé wọ́n ní discipline gan ni irú Kristi tó ń fún gbogbo obìnrin lóyún kiri yẹn ní ìsìn ẹ dákun ṣé tí yẹn bá níyàwó kan gan ṣé ìyàwó kan yẹn gan lè gbádùn ẹ ti mọ̀ pé yẹn ò ní discipline ni tọ́kọ ẹ bá ní discipline tó fẹ́ tó ẹ̀dùn tó mọ rí fín tó mọ hùwà burúkú kò ní fẹ́ yàwó lé ẹ tí bẹ́ẹ̀wúlẹ̀ ó fi fọn fèrè tó bá ní girlfriend gan yóò wá bí ó ṣe make sure pé òun protect ilé òun ni mi lè guarantee girlfriend mi lè guarantee ìyẹn mọ̀ mi ò kí ń fún yàn ní false hope mi lè guarantee pé kò ní girlfriend àwọn tó ní girlfriend wà o but exception ni wọ́n bẹ̀ pé ìyàwó wọlé my dear sister tí ìbá ṣe pó bá ní reason ọkùnrin mi torí kó má bàa mọ sùn káàkiri ló ṣe fẹ́yàwó he cannot be sleeping around bẹ́ẹ̀ni tó bá jẹ́ bóyá well respected man tàbí bóyá is a man of the people tó yẹ pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ káwọn èèyàn máa wá ni bóyá pastor ni àbí bóyá bishop àbẹ́yàn kan tó jẹ́ pé ó wà discipline tó jọ̀gá iṣẹ́ kò lè máa sùn káàkiri kò sápọ̀nlé nínú yẹn làwọn míì ṣe máa ń fẹ́yàwó kékeré so that wọ́n á lè pọkàn pọ̀ sójú kan so ọbẹ̀ tí ò bá sí reason
you don't have to panic, rest your mind. Ìwọ nìkan lọ́kọ ẹ máa fẹ́ tẹ́ fi máa darúgbó, kò ní fẹ́ yàwó mi lé ẹ. Tó bá sí nínú kádàrá ẹ, àwọn ọkùnrin míì gan wà kí ìyàwó tán fẹ́ kó mọ̀ fi gbá wọn lórí jù bẹ́ẹ̀ lọ, wọn ò ní fẹ́ mi. Wọ́n á kú sínú ìyà yẹn ni. So that is question 1 tí mo fẹ́ answer. Mo ti ní a lot of questions, but WhatsApp mi tó wà disabled yẹn kò jẹ́ kí n lè answer àwọn èèyàn yẹn. And most àwọn question tó wà nínú messenger mi, mo rí wípé is a question tí mo lè fi ṣe general video for everybody. Ẹ ṣé gan.